ní ojúlé kejìlá àdúgbò Odò Àlàáfíà. I was born in the village of Ifewara, a village where at that time witches and wizards seemed more than normal human beings. Lágbára Ẹlẹ́dàá mi, ó pe ẹnìkan, ẹgbẹẹgbẹ̀rún èèyàn wọn sì máa jẹ ọ́. Mo ti ń gbọ́ ohùn kíkan nínú ọkàn mi fúngbà díẹ̀ tó fọ́ fi apè mi fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n mo gbìyànjú láti ta òun náà nù kó jẹ́ kí n gbádùn. O ò lè sá fún Ọlọ́run, o ní ìlò rẹ̀, kí ìwọ náà dá lóhùn, ó ń pè ọ́ nì. Ìwọ ni yóò di aṣíwájú nínú ìjọ yìí tí ó máa tọ́jú agbo àgùntàn Ọlọ́run lẹ́yìn mi. Lord, I need your power. Now available nationwide at all post offices, Redeemed Christian Church of God parishes worldwide, Swiss Sensation outlets, major markets, and video clubs. Go get your copy now. A love so strong. I love you, Gilbert. Is about to go wrong. That is the daughter of the man who tried to kill me. Fred Amatofe. Forget about my son. He will not marry you. Papa, love knows no boundaries. It's over between you two. I don't want to listen to what you have to say. Please, just leave me alone. I don't need your apologies. That is very careless of you to say. If my father dies, my father will die. Where am I? My husband is on a danger list. I have reason to believe his life is in danger in this hospital. I can't find my father. I left him in your care this morning when I went off duty. The biggest film ever from Nigeria and Cameroon. Love the daughter of a man who almost made you fatherless? You love the daughter of a man who is your oppressor? You love the daughter of a man who is my enemy? Then you are my enemy. Before the sunrise. Now available nationwide at all post offices, Redeemed Christian Church of God parishes worldwide, Swiss Sensation outlets, major markets, and video clubs. Go get your copy now. Mainframe Production is at it again. He is Beninois from a poor background. She is Nigerian, daughter of a business Mongol. Abeni. But man is ever ready to spin the wheel of fate. Abeni, an overbearing father, a daughter that must follow her heart, a lover boy that must dance to the consequences of his desire. Mainframe Productions presents one of Africa's biggest cross-border love story, Abeni, starring Karima Depoju, Jide Kosoko, Buki Wright, and Ayo Badmos. Introducing Shola Ashedeko and Hamzat Abdul Hakim. Abeni, produced and directed by Tunde Kilani. Abeni, a Mainframe production in association with Laha Film Productions. Marketed and distributed by Dove Media and Nollywood Blockbusters. I'm 20 plus 12 minus 6 plus 2. Wait. She's 24. She is single. My weakness, He is 28 and works in a bank. They meet and fall in love for two different strange reasons. Very soon, their dreams begin to collapse. Am I pregnant? How do I know, for crying out loud? And they realize that uncontrolled love may be free but costly. Free but costly. Starring Doyin Hassan, Elvin Jarrett, Lekon Asikia, Wale Adeduro, Kolade Shedmonkewo, Deborah Fashola, Sumbo Shedmonkewo, and introducing Toyosi Adeyemi. Free but costly. Produced and directed by Kolade Shedmonkewo. Marketed and distributed by Dove Media and Nollywood Blockbusters. Some things are free but costly. CNN and
Nollywood Blockbuster present Nollywood Home Video Buy and Win Bonanza. The most frustrating thing about getting one's favorite home video is availability. You can never seem to find them anywhere. Do you know you can now buy your favorite Nollywood home videos and music CDs from any post office nationwide and get a chance to win fantastic prizes, DVDs, TV sets, generators, plus consolation prizes, and the star prize of a brand new car? How to win? Simply buy a home video from any post office near you. Collect your entry ticket and see the back of the movie jacket for detail. See what I mean? The home videos are now available at every post office nationwide. Go get yours now. See Dove Billboard magazine for the list of monthly winners.
Èdùmàrè kò fi ṣọ́ ẹ̀ṣọ́ wa nínú bí ẹ kò fi ní ẹ̀dùn kó má bàa gbéṣẹ́ rán agbọ́n jù mí lọ ẹ̀yin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ ọ̀rọ̀ tó pa Samson alágbára ló sọ Sólómọ́nì dàmóyè ènìyàn bàbá gbé wa borí ahọ́n wa tàbá tiẹ̀ ń bínú ká má ṣe fẹnu kọ òwì ẹ̀yin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ ẹ̀yin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ. Ìbínú ọ̀lápá kò lẹ́sẹ̀ o ọ̀rẹ́ mi ọ̀rọ̀ onídà tí ó fi jà àfẹnu tó bá tiẹ̀ sóhun tó adẹ̀yìn lẹ́yìn ẹ̀ bàbá lókè máma jẹ́ àṣìlẹ̀tẹ̀ gbé wa borí. Jésù a dúpẹ́ fún oúnjẹ tí a fẹ́ jẹ aya oúnjẹ ìsinmi mímọ́ ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mímọ́ àmín. Lọ́jọ́ náà ló dé mi. My dear. Yeah. Fún mi kí ló dé? Bàtẹ́ kiss mommy tẹ́ kiss mi kọ́. Pé mi ò kiss queen mi. Darling. Ojowu ni ẹ. So ọmọ ẹni queen ẹ àbí. Ìwọ gan máa tún dé. Ṣé kò tí yẹ pé ìwọ gangan ni queen? Funke is my princess. Check your sáré lọ mú bọ́tà wá. My dear. Ó dàbí ni pé mi ní pẹ́ lọ́fíìsì lẹ́nu o. Torí mi really ní much láti ṣe. Ìgbà wo ló dàdí? That's how I also. Kí mi náà yà sáré lọ sí ibi iṣẹ́ kí n padà wálé. Ṣé o really ní nǹkan tó wà ní láti ṣe lọ́fíìsì ni? Not really. Kí ló wá pé lọ ṣe? O ṣe dúró. Mi ní kí n máa lọ síbi iṣẹ́. Come. O ṣáà ní lọ. Kò máa dúró. Tó bá máa fún mi lówó. O mọ̀ pé torí ẹ ni mo ṣe ń ṣiṣẹ́ ṣá. Gbogbo owó mi ìwọ ló ní jẹ́ nǹkan kan fún ẹ. Aya mi jòjòló torí rẹ ni mo ṣe ń ṣiṣẹ́ jòjòló. I can love you. Wo àwọn tí Olúwa bá ti so pọ̀ ṣọ̀kan kí fún mi láyọ̀ kankan má ṣe yà wọ́n. Kí ló kàn mí? Tẹ́ bá ti fún mọ́mì ní 100 naira, kí ṣáà máa pè mí náà ní 200 naira basic. Ojowu ni ẹ fún mi. Ìgbà wo ló ti báyìí fún láyọ̀? Hello, Busayo. Mo tiẹ̀ ti múra tán náà pé kí n máa wá sí shop ṣùgbọ́n mi ò ní wá sí shop lónìí. So tó bá ti ṣe tán kó tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ wá bá mi lé. All right. Mama expect ẹ. O ṣé. Bye. Ẹ jọ̀ọ́ mo ń bèrè Mr. Ajibade, the chairman of this establishment. Ẹ jọ̀ọ́ ta ni kí n sọ pé ń bèrè wọn.
Miss Bumi Adewale, please have your seat. Thank you. You're welcome. Hello? Hello, sir. Yeah. Ẹ lálejò ni, sir. Irú àlejò wo kí lórúkọ ẹni náà? Wọ́n ní orúkọ àwọn jẹ́ Miss Bumi Adewale. Jẹ́ kó máa wọlé bọ̀. Okay, sir. Excuse me. Yeah, wọ́n ní kẹ́ wọlé. Ẹ wá ní gbogbo catwalking. Àní ẹ má rìn o. Ṣùgbọ́n gbogbo show yìí láti ẹ fẹ́ rárá. Nonsense. Kó ga o PJ. Wo ọ̀rọ̀ Jawa yìí ti sú mi. Kí ló tún dé? Kí ni ò ní dé? O ní believe pé gbogbo wàhálà tí mo lọ ṣe ń Bangkok. Gbogbo ọjà tí mo lọ rà pátápátá ló ti kún gbòòrò. Fèkè kó wá káàkiri ṣá. O ní believe pé bákan náà ni pẹ̀lú tèmi náà. Gbogbo àwọn special design bàtà tí mo lọ ṣe láti Korea wá. Ṣó mọ̀ pé fèkè náà ti kú ta. Tí bá dẹ̀ sọ fún wọn pé iye báyìí ni, wọ́n á máa sọ fún mi pé iye báyìí náà ń tà ní gbòòrò. O ní believe pé bó ṣe ń ṣe fèmi náà nìyẹn. Wọ́n ṣe ń ṣe gẹ́lẹ́ fún mi nìyẹn. Ṣùgbọ́n máa ń jẹ́ kó mọ̀ pé tèmi yàtọ̀. Tèmi yàtọ̀ pátápátá. Ẹni tí ò bá lówó original kó lọ sí gbòòrò kó lọ ra fake. Pọ́kú lówó ẹ̀ lórí ẹ̀pọ̀ káàkiri. Jọ́gì kò bá ń ṣe bẹ́ẹ̀ náà wá ṣe ń ṣe. The customer is always right. Wàá surprise difference fún wọ́n dẹ̀ ṣe ọrọ̀ ajé fún wọ́n dẹ̀ bẹ́ẹ̀ ra tiẹ̀. Mi ò ráyè gbogbo yẹn ra rubbish pátápátá nìyẹn. Ẹni tó bá fẹ́ ra ọjà kó ra ọjà, ẹni tí ò bá fẹ́ ra kó gbé sílẹ̀ kó máa lọ. Fi gbogbo yẹn sílẹ̀ ọjọ́. Mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀. Tiẹ̀ ló ṣáà máa ń yí ẹ ṣá. Anyway, mo láti débì kan náà kí n tó tún dé ṣọ́ọ̀bù. Wá PJ wá raise mi ọ̀rẹ́ mi. Raise mi. Kúrò ọjọ́ ṣé yẹn mò ń bẹ́ẹ̀ sọ. Mú nǹkan jáde. Ó tún ti dé nìyẹn ọjọ́ kì í. Change díẹ̀ tí mo tún wá mú dání náà ní kíkẹ́. Màmá ní ìjìnlẹ̀ náà ṣùgbọ́n kó tẹ̀kẹ́. Kò ní nice day. Ó ṣe gan ni. Adùnní wá wo mú aṣọ bá mi ní gbogbo àwọn mìíràn sí i ní gbogbo àkíní kan bá mi tó dáadáa mo bá mi jọ kó ṣe é kì í fún mi. Màmá mo dúpẹ́ ìjọ ọ̀sẹ̀ ìjọ òní yóò àkótọ́ pẹ́ mà òní tí ọ́. Àmì mà ẹ gbà mà. Mo yọ̀ǹda. Ẹ gbà màmá. Mo dúpẹ́ òní dààmú agaku òní dá ọ òní rànìrà òní wọ́wọ́ tì ọmọ ọmọ rẹ òní yàn kú òní mọ̀sàrí ọmọ ikú ọmọdé tí fi ń pa ní ikú òjijì òní pa ọ́ àìsàn òní bí ọ̀lẹ́ mo dúpẹ́ máa rárá o díẹ̀díẹ̀ lẹ́yìn wo díẹ̀díẹ̀ o ọmọ tó ń bẹ lẹ́yìn mọ́ rárá o ọmọdé ikú ọmọni tí fi pa ní ikú òjijì òní pa àrùn ọmọni tí fi gbé ní ìdè àrùn òní bí òde tọmọtọmọ ebi òní pa wọn mọ̀ pé yín bá tẹ́ ní fagbà òun náà èṣù lẹ̀ ọ̀pọ̀ inú ọlá ọmọ nù. I think object yìí òun wọlé báyìí kí ló táwọn ọ̀lẹ́ bàbá yìí wọlé approach ẹ̀ báyìí so that. Ẹ wò ṣe èmi ò bá prefer kí àwa bàbá yìí wọlé. Sorry sir, file tẹ́ni kí n gbé wa ni mo gbọ́ sir. Bí síbẹ̀. Èmi ò bá prefer kó bá ibi wọlé. Ibi báyìí máa ti jìn jù. Wait a minute. Look at this. Look at this.
Sam, mo ti drop file now. Oh my God. Ṣé o ní láti announce yẹn? Ó dá máa lọ. Okay, sir. Ṣó ń gbọ́ mi? Èmi ò bá prefer pé kí àwa bàbá ìwọlé. Sherry, ẹ má jẹ́ ká argue pa kíní mọ́. Ẹ gbà ti tèmi o. Èmi ní ibi báyìí. Ó ga o. Irú kí ló ọbẹ̀ ẹgbẹ́ kiri? A ṣe nonsense tó gàmbá girl yìí ṣe ní ọ́fíìsì látàárọ̀ ni. Pẹ̀lú gbogbo effort mi, bí kò ga ti ẹ̀rí mi ná. A ṣe rubbish tó máa fi là mí mọ́lẹ̀ ni. Láì mi ò tiẹ̀ nígbà. Mi nígbà. Èmi tó ń pé ká ní finesse máa ń pààyàn ni. Ó yẹ kí n ti mod now. Kàkà kí kó má jẹ sèse. Ó máa fi ṣàwàdànù ni. Mi ò ní gbà. Nonsense. Gbà tiẹ̀. Ṣọ́tán. All right. Ṣé cash lè kí n fún ẹ àbí check? Check wa better. Check. Okay. Hello? Yeah? Ẹjọ́ ta ló ń sọ̀rọ̀? Hello? Ẹ wo tẹ́ bá ń gbọ́ mi? Hello? Sáfíìsì bí yóò dá ẹ máa pè mí padà ní o. Sáfíìsì yóò dá ṣá. Hello? Jọ tó bá ń gbọ́ mi o lè pè mí padà, sáfíìsì yóò dá o. Ok. Ẹ̀dá, sáfíìsì yẹn tẹ́lẹ̀ bò. Ìjẹ́ ìdíje máa ń lọ. Ìgbà wo wá ní sáfíìsì bíbá yóò tún dà báyìí? Honey, mo ní kí n bi ẹ́ pé ṣé kí n wá kí ẹ ní ọ́fíìsì lónìí? Wo má wulẹ̀ ṣe yọnu torí pé mi ní pẹ́ kúrò lọ́fíìsì. In fact bí mo ṣe ń lọ igan tí n kan ni mò ń gbà lọ. Mo dẹ̀ lè má sọ rárá. Okay. Baba. Tí ẹ wá sí àyè fún wa mọ́ rárá báyìí.
ṣe lè kí ló ń ṣe. Calma, Simeon. Oh, baby! Ṣé commitment tó sọ pé o nílò ní ilé ìwà? Peju. Peju. Ṣé o sì máa? Oṣù kan sọ fún mi náà kọ́kọ́ mi balẹ̀. Everything wà okay. Pẹ̀lú gbogbo àwọn kówèrè tó máa kó kiri èmi lọ́jọ́ ìpè. Dúpẹ́, èmi bìlì pé sẹ́kẹ́tírì ọ̀gá ni ẹ́. O dẹ̀ mọ́ pàlejò wà ń bẹ̀. Kí ló dé tó fi jẹ́ kí màdàm wọlé? Kí wá ní tèmi? Ṣebí màdàm láwọn ọ̀gá dẹ̀ nìyẹn. Sọ kí wá ní wàhálà mi? Dúpẹ́ yẹn ò míì. Ṣé o mọṣẹ́ ẹ̀ bí báyìí? Ìgbà tó mọ̀ pé àlejò wà bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ kí màdàm wọlé náà. Ó dà pé o ò níṣẹ́ láàárọ̀ yìí. Tó bá níṣẹ́ abẹ́ta kò lọ mú gbálẹ̀ kó máa gbá gbogbo àwọn ọ́fíìsì round ṣùgbọ́n jọ mi ráyè. Anyway ṣá, tí àwọn fáìlì yẹn bá ti rẹ́dì kó wá bá mi lọ́fíìsì. Kí ló dé? Ọ́fíìsì Ajibade ni mo ti ń bọ̀ báyìí. Kí ló dé? Láti bí ẹnu ọjọ́ mẹ́ta pẹ̀ ló ti mu àwọn ìwà kan tó mú ìfura wá. Ṣùgbọ́n nítorí ìfẹ́ tí mo ní sí Ajibade bí ó fúra sí. PJ má sunkún mọ́. Má sunkún mọ́. Ọkọ tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi. Sẹ́kítì ẹ̀ sọ fún mi pé láti ọjọ́ mẹ́ta kan obìnrin kan ti ń wá wá sí ọ́fíìsì ẹ̀. Àti ọ́fíìsì ẹ̀ ni mo ti mọ bí ṣe wọ́n rú ọ́fíìsì ẹ̀ náà ni. Tí mo rí òun àti obìnrin kan tó dẹ̀ fi ẹ̀ kó wọlé. Ọkọ ẹ̀? Ọkùnrin máa burú o. Ṣé ọkọ ẹ tó máa ń ṣe bí ẹni pé òun ò lè dá ẹ̀kọ́ kọjá tán yẹn? Aṣọ́yìn náà gbé kárù wá. Ajibade disappoint me. Tó bá rí òbí ẹ̀ ló bá ṣe ẹja mi jù ló bá ẹ̀ jìyàn. Anyway, èmi ò kúkú trust ọkùnrin kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wo ẹ bọ́ta mo fẹ́ sọ̀rọ̀ ẹ bọ́ta fún mi. Kíjì ní sùúrù. Kí ni nǹkan tó fẹ́ ká ṣe sí gan-an báyìí nísìn? Nǹkan tí mo fẹ́ wo bí a ṣe máa rí ọ̀nà tá a máa fi dè mọ́lẹ̀ tí ò ní mo máa rìn ní kúrò yẹn mọ́ ni mo fẹ́ nǹkan tí mo fẹ́ nìyẹn. Tó tán gba nǹkan tó fẹ́ nìyẹn. Ẹyin lòun tó bá balẹ̀ ní ṣe ló ń túká kí ló ṣòro ṣe ká sọ̀rọ̀. Wọ́n jẹ́ ìgbà kan èèyàn ò le rárá. Ó mọ̀ pé ẹ̀rọ tí ọkà bá fẹ́ lọ́kọ̀ ẹnu ọkà ló ń pè. Wọ́n ọ̀rẹ́ mi tó bá balẹ̀ ní ṣe ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀. Ọ̀rẹ́ fi ẹ̀jẹ̀ lò. Èjì ní sùúrù o. Ní sùúrù ọ̀rẹ́ mi ló sọ fún ẹ ní sùúrù. Ọ̀tún ni ní sùúrù láyé Èdùmàrè kò fi ṣọ́ ẹ̀ṣọ́ wa nínú bí ẹ kò fi mí ẹ̀dùn kó má bàgbé ṣe rán. Agbọ́njú nínú ẹ̀yìn lòun tó bá balẹ̀ ní ṣe ló ń túká. Fún mi, kí ló ṣòro. ṣé ìwọ ò ní lọ sùn ni? Mo ti gbọ́ ọmọ. Ṣé o ti ń lọ sùn? Bẹ́ẹ̀. Kò sùn dáadáa máa dà. Kò pẹ́ kó tó sùn. Dáàdì, ṣé ẹ̀yin bá mọ́ yìí sọ̀rọ̀ ni? Má wọ̀rẹ̀. Ó máa tó yé mọ́ mi. Ó ti gbọ́. Kò pẹ́ kó tó sùn. Ẹ̀yìn lòun
níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́ ẹ̀yìn ló. ó bá níyàwó rárá sáà ti kọjú sóhun tó ní àpá lásìn kò ní o rárá bẹ̀rẹ̀ mọ́lẹ̀kẹ́ máa rá égbè wàhálà sínkù wàhálà sínkù ẹ máa rá mọ́. wo jọ mo fẹ́ sùn o. ìyàwó mi máa jà o ìyàwó mi máa jà. mo ṣáà ń gbọ́ mo fẹ́ sùn. pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ìwọ ọmọkùnrin ṣé irú nǹkan tí wàá fẹ́ fi san mí lẹ́san lélẹ̀ bí kú ló lóko ni bí tàkùté ni ó di ọ̀la fún èmi àti ẹ̀. kí ló dé. ẹsẹ̀ mi o. níbo ni kí ló ṣe é. the doctor hospital ambulance. níbo ni tẹlifóònù yẹn. madam nǹkan tí mo fẹ́ rí fún kò pọ̀ jù. èmi náà tiẹ̀ fẹ́ rí yín tẹ́lẹ̀ ẹ ṣe rí lórí sickness ọkọ mi yìí iyekíye tí ó bá máa ná wa ni mo rẹ́dí àti ná mi tí ẹ fẹ́ kó máa wà nínú ìnira ìrẹ́ra mọ́. madam ẹ kọ́ sọ̀rọ̀ díẹ̀ ọ̀rọ̀ sickness ọkọ yín gan ni mo fẹ́ rí fún from time àti try gbogbo ipa wa láti mi ṣọpọ̀ mọ́ wa alright but nǹkan tó ń surprise wa ni àwọn ẹsẹ̀ tí wọ́n ń complain pa àwọn tí ní pains yẹn àti yí àwọn ẹsẹ̀ yẹn wò àdéhùn nǹkan tó ń ṣe wọn ní ẹsẹ̀ yẹn àtọ̀. ṣé pé ẹ rí nǹkan tó ń fa pain yẹn. àyẹ̀sẹ̀ yẹn wò àwọn ẹsẹ̀ yẹn wà alright ó wá ń surprise wa bí mo ṣe ń complain fún pains ní ẹsẹ̀ yẹn. anyway kí lè wá suggest wípé ká ṣe báyìí sí. tí a bá rí ọ̀nà mi tó yàtọ̀ sí orthodox medicine èmi bá suggest pé ká try ẹ̀ torí pé gbogbo ẹ̀ ṣe ń náwó yìí ó dà ní pé waste of money ni. anyway báwo lẹ ṣe bá máa ṣètò àti discharge wọn báyìí. immediately ni ma ẹ fún mi 1 minute. ṣé pé ọkọ mi wá ń parọ́ ni àbí kí leléyìí wá ń sọ. ọ̀rọ̀ ẹnu ò ní fi mí ṣe ṣìbùn tí ìdààmú bá dé bàbá. aṣọ ò ṣe fojú di rárá lẹ́nu gbàwo sí gbàwo ojú tí mi máa fi ń wọ ojú ẹni tí ò mọ kankan rárá ni máa fi ń wọ ẹ náà. kí ló mì ṣé pé èmi ni màá wá ṣerú ìkà báyìí sí ọkọ mi mo ti lọ́ọ̀bù ọkọ mi ju gbogbo yẹn lọ náà mi lè ṣerú nǹkan burúkú báyìí fún. kí ló ń sọ yìí àjẹ́ ké lánàá ọmọ kú lẹ́nìí tani ò ṣàìmọ̀ pàjẹ́ tó ké lánàá ló pa ọmọ tó kú lẹ́nìí ó ga ọ PJ ó yá sáré tẹ́ǹdì. jọ́ọ̀kì ṣé pé ìwọ náà trust me. èmi ò sọ bẹ́ẹ̀ o àmọ́ ó ga ọ. Happy birthday! Happy birthday, àbúrò mi. ṣé ẹ̀gbọ́n mi. ẹ lẹ́sà. ẹ pẹ̀lẹ́ wọn yes ma. ọ̀gá mi ò máa ronú birthday mi pẹ̀lú gbogbo situation tí mo wà nù ẹ̀ yìí. kí ló dé. ọkọ mi sick. sick bíi ti báwo. ọkọ ẹ̀ dà. ó wà nílé. tó bá balẹ̀ ní ṣe ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi dẹnu kó má bàa fẹnu kọ́ ẹ̀yìn lòun tó bá balẹ̀ ní ṣe ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀. Ajibade ẹ o tún mú bọ́ yìí o ó lọ sí ọdún lè bẹ̀rẹ̀ ó lọ sí ṣẹlẹ̀
mi bá máa ṣe rí nìyẹn. Èyí mà ti wá ga o. Péjú ọkọ ẹ náà ló ní kí ọmọbìnrin kan wá pè mí about 2 weeks ago. Wọn náà ló ń bọ̀ ẹ́ tó ní kí wọ́n bá yín ṣàjọyọ̀ lórí surprise party tó fẹ́ ṣe fún ẹ nílé. Lady yìí náà ló wá pè mí shop mi náà òun ló ní kí n wá síbí lẹ́nìí kẹ́ ẹ̀ in fact mo lérò pé wọ́n ló rán sí mi ni. kí ni wọ́n tún ṣe nu ilé mi ọmọbìnrin tí mo sọ fún ẹ pé mo bá ní ọ́fíìsì ọkọ mi lélẹ́yìí náà. ó ti o. ẹ ká sàn mọ́ ṣe rí bọ́n ṣe sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí kò dé tún wá rí bẹ́ẹ̀. àwa ń ṣiṣẹ́ fún macro entertainment a máa ń program special package fún surprise events. ọkọ yín ra ilẹ̀ fún yín sí Ìkòyí sí ọ̀fọ̀ ilẹ̀ náà wọ́n láwọn fẹ́ fi ṣe surprise package fún birthday yín. àwọn náà lọ ní pé kí n pe ẹ̀gbọ́n yín tó wà ní Germany àti ọ̀rẹ́ yín tó jókòó yìí fún birthday party náà. Sherry àti ẹ̀ tí ń plan ẹ̀ fún bíi ọdún kan sẹ́yìn sìn. Ajibade orí lè jọ mí lójú olélẹ́yìí o. Òótọ́ lọ̀rọ̀ tí ọmọbìnrin yìí sọ ọ̀nkú bí bó ṣe yẹ kó rí ni. Adépéjú kò sí nǹkan tí mo ṣe fún ẹ tó pọ̀ jù especially nírú ọjọ́ ìní tó jẹ́ ọjọ́ ẹ̀. Gbàgbé tí ẹsẹ̀ tó ti paralyze o ó dá èmi lójú pé ìyanu wà lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Ìyẹn ò ní sọ pé kí n má ṣe ohun tó jẹ́ ẹ̀tọ́ ẹ̀ fún ẹ torí wípé obìnrin gidi ni ẹ́ ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ. In fact irú àwọn obìnrin tí èèyàn fi ń ṣe àdúrà fún obìnrin òun nìyẹn. Ọmọbìnrin yìí Bùnmi lórúkọ ẹ̀ òun kàn ń ṣiṣẹ́ tí ẹni o kò sí obìnrin kan tó lè gba ipò ẹ lọ́dọ̀ mi rárá àti rárá. Ó gbọ́ bí àwọn àgbàlagbà Yorùbá ṣe sọ wọ́n ní kò sí òrìṣà tó lè ṣe bí Ògún lágbẹ̀dẹ kò sọ́mọbìnrin tó lè dàbí ìwọ yìí lọ́dọ̀ mi o. Ẹ máa bá mi kọ orin happy birthday fún ìyàwó mi ọlọ́jọ́ ìbí. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Peju. Happy birthday to you. Ẹ̀yin lóhùn tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdènú kó má bàa fẹnu kọ. Ẹ̀yin lóhùn tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdènú. Ọkọ tọ́jú àbúrò mi. Ẹ ṣé gan-an o kó àdúró tì mí. Pẹ̀lẹ́. Ẹ wá bá mi dúpẹ́ gidi gan-an lọ́wọ́ Péjú torí gbogbo wàhálà tí Péjú ń ṣe lórí mi láti gbà tí wàhálà ẹ̀sẹ̀ yìí ti bẹ̀rẹ̀ kò kéré o mo dẹ̀ mọ̀ pé kò wọ́pọ̀ ní ọmọbìnrin tí wọ́n lè ṣerú ẹ̀ ẹlòmíì á ti sá lọ. Jíbádé kò ṣe nǹkan ọ̀bàrà ohun kan tó bá ṣe fún ẹ ara ẹ náà ló ṣe fún ṣèbí ìyàwó ẹ ni ẹ ti dìkan náà. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀dọ̀ yín ni fún mi wà.
kọ́ ni torí wàhálà sásókè sásódé náà ni kó má lọ máa pọ̀ jù mo ṣe ní mo sọ́dọ̀ fún gbà díẹ̀ náà. ṣe rí ọ̀rọ̀ Péjú tí mo ń sọ ọmọbìnrin gidi ní àbúrò yẹn obìnrin tó tó obìnrin ni ṣe rí bó ṣe ń tọ́jú mi láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ sí fẹ́ra wa báyìí títí di mo ṣe ń sọ̀rọ̀ yìí kò yí padà rárá ó jọ mí lójú ó jọ mí lójú gidi. Ajibade kí ló lè ṣe ń sọ̀rọ̀ báyìí. ẹ wò ṣe rí èrò ọkàn mi nípa àwọn obìnrin kò dáa rárá mi gbọ́dọ̀ purọ́ fún yín kì í sì ṣẹjọ́ mi o ṣe rí láti kékeré mi tí mo ti ní experience tó burú gan nípa wọn tí mo ti ní experience tó burú gan nípa wọn. àwọn ń jayé lóko bí àwọn ìjòyè ní àwọn ń jayé lóko bí àwọn ìjòyè ní orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí. ṣé àwọn pé inú yín ń bí mi pẹ̀lú orin tẹ́ ń kọ yẹn ṣá ṣé ìyà ń jẹ wá ẹlẹ́ ń jayé bí àwọn òjòyè ṣé báwọn òjòyè ṣe ń jayé rè. o ò mọ̀ pé orin la fi ń ṣe fàájì oko. Ajibade. ẹ wò bọ́dá mi ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rẹ̀ kí wọ́n wá ní sọ́wọ́n ilé Yorùbá yìí. Ajibade ní gbogbo ìgbìyànjú mi gbogbo akitiyan mi lórí kíléèwé rẹ ọ lè bọ́ sí pátá lọ mọ̀ ní báyìí ọ ti ṣèdánwò iléèwé ọ̀hún sì ti bọ́ sí ó yẹ kó mọ̀ pé ìlé lanúlẹ̀ kí n mọ̀ wọ́ràn gbogbo ipá tí mo sà pátá pàpọ̀ ló já sí àmọ́ ó dá mi lójú pé dandan ní kàìdán àáròwọ̀ ọ̀hún. ẹ wọ́n pé ọdún kẹrin rẹ̀ tí mo ṣe ń ṣèdánwò tó ti mú mi ní school mo tún rí admission mi ìrówó. Ajibade kí wàá ní ohun tó fẹ́ ká ṣe sí gan-an àbí ìyàwó ìyá wa títí ń gbìyànjú tí ń làkàkà lórí wa àti jẹ àti mu ìwọlé wa ìjáde wa àfi tá a bá pẹ̀gàn lókù owó obìnrin lọ́wọ́ ọmọlọ́mọ a máa pààyàn yàbí ṣé òun wá ní ká tún gbé wàhálà iléèwé gíga rẹ ká tún gbé lọ sí lọ́rùn ni. Ajibade ọmọ ohun tí ń sọ jẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ká sì máa tuwọ́ òun jọ lé ní èjì ẹ̀ta ọyọ owó òun pè é. Ajibade ṣé gbogbo ara mi gbogbo ẹwẹ jẹ ewu. Ajibade àti pàápàá Ajibade àgbà ló ń dà yìí ó kì í ṣọmọdé mọ́ ọmọdé orí rẹ ni tí ó bá sì ti àdánwò tó kọ̀ tí ò kó gbá rẹ̀ ńlẹ̀ kíá níwájú rẹ̀ o mọ̀ pé gbogbo ẹgbẹ́ rẹ̀ pátá ló ti láya ńlẹ̀ ó sì tún wà lórí ọlọ́ọ̀léwé ó sì dákun kó fọ̀rọ̀ léwé yìí sílẹ̀ jẹ́ ká tẹ̀rẹ̀ mọ́ sí oko ṣíṣe àgbẹ̀ ń lówó àgbẹ̀ ń lọ́lá láyé àgbẹ̀ ń fàyà àmọ́lé tó lè mọ́ bá wa lọ́la wọn ṣíjú àánú wa gbàgbé ọ̀rọ̀ léwé rẹ̀ yìí ó sún mi fa. àwọn ń jayé lóko bí àwọn ìjòyè ní àwọn ń jayé lóko bí àwọn ìjòyè ní. Ifá gbè títí ọba ajé èjìgbà mọ́kùn lọ́ba àwọn ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ọ̀rún gùn láṣọ ọba tí ń kaná wọn ọ̀ràn wọn. wọ́n ní Ọ̀rúnmìlà níbo ló mọ́rọ̀ yìí dé. Ọ̀rúnmìlà ní èmi ti mọ́rọ̀ yìí jẹ nítorí kíni àgbàdo kì í gbénú agbèkóta bẹ́ẹ̀ ni iṣu kì í gbénú agbèkóta. tewúrẹ́ bá jókòó títí yóò dá ọ̀mù sí i ìwọ tó yọ̀ sí ọmọ orí tó kẹ́ eékún àìsìkí rẹ̀ rèé
ìwọ kò gbọdọ̀ ní lárí mọ́ títí láyé. Gbogbo àìsìkí rẹ ti di tọmọ èmi Àràmídé. Bó ti jẹ́ wípé gbogbo ikú kọ̀ọ̀kan tí ń bẹ nídìí àrèrò yìí bí wọ́n ṣe ń fi wọn tí àìsìkí wọn ń gbẹ bẹ́ẹ̀ ni kí tìwọ náà máa gbẹ. Nítorí ikú kọ̀ọ̀kan yìí ló dúró fún gbogbo ọmọ kọ̀ọ̀kan nínú agboolé yìí tí wọn kò sì lè ní láárí títí láéláé. Ìwọ náà ti darapọ̀ mọ́ wọn nìyẹn o. Bí n bá ṣe ń rì ẹ́ mọ́lẹ̀ tí èéfín ń fi ẹ tó ń gbẹ bẹ́ẹ̀ ni kí àìsí kí ẹ máa gbẹ bákan náà. Tó nípa wo. Àwọn fẹ́lẹ́ bonú òjì àmọ́ tá a ṣe níyà tó jẹ́ pé gbogbo èèyàn náà mọ̀ níyà dáadáa nú ilé yìí o àti ní gbogbo àdúgbò. Ọmọ kan ò bá róúnjẹ jẹ tó bá ti dọ́dọ̀ ìyá ìyá jẹun. Ọmọ tí ò rówó gbà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ tó bá dọ́dọ̀ ìyá ìyá fún lówó. Àṣeyàn burúkú wèrè ayé àtọ̀run pátápátá ni. Eku lásánlàsàn ló fi ń gba ẹ̀sìn kí àwọn ọmọ ọlọ́mọ káwọn ọmọ tiẹ̀ lè ṣoríire. Ìdá àwọn àgbàlagbà ti ní òòjọ́ ọjọ́ tí ojú bá rí báyìí ló ń wọlé máa yọ ikú tó dá fún èmi àti mọ́ mi máa yọ méjèèjì kúrò ní. Ìyá Àṣàbí akọ́jà ọlọ́wọ́ ayé wa o ọlọ́wọ́ ayé wa o àmì 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 ẹ̀pọ̀ ọ̀rẹ́ mi ẹ̀ bá mi rẹ lẹ́yìn mọ́ ni ìgbà tó ìgbà fún máa mọ̀ pé tèmi àti tẹ̀gbọ́n mi kò bá. Ohun ọgbọ́n bá máa jẹ jẹ. Máa yọ gbogbo ẹ̀ dànù pátápátá. Bá ló fẹ́ bá yé àwọn ọlọ́mọ jẹ́ irọ́ ni kò ní ṣe é ṣe.
Àṣàbí kọ́ ni. Òun ni. Ìyá Àṣàbí. Wúmọ̀ tó ń gbé bẹ́ẹ̀ mà ní ẹ̀. Ibẹ̀ náà ló ń gbé. Ìyá Àṣàbí. Ìyá Àṣàbí. Kí ló ṣe ìyá Àṣàbí tó sùn gbà èèyàn tó ṣe Àṣàbí ìyá wa tẹ̀lé ládùúgbò yìí àwọn ọkùnrin ọ̀run ṣàjà ṣàjà. Sọ́jà lọ́jà ni. Ẹ dárí jì mí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Kéèyàn tó nínú rẹ̀ kọ́ dọ̀rọ̀. Ìwúlò bí ọmọ ẹni tọ́jọ́ ń tajà ní ìsinsìnyí. Ẹ dárí jì mí. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Kí lè ṣe? Olórí ẹbí èmi ni mo pa. Ìyá Ajibade ẹ bá mi bẹ̀ ẹ́ dáríjì mi Ìyá Ajibade èmi ni mo pa yẹ. Kò fọmọ mi lọ́bẹ̀. Ìyá Àṣàbí. Ìyá Àṣàbí ládùúgbò. Tóyọ̀sí orí tó kẹ́. Orí tó kẹ́ tèmi. Kí ló ṣe fọ́mọ mi? Orí ọmọ ẹ ló mú mi. Mo fẹ́ gba ìsìnkí ọmọ ẹ. Bí mo ṣe gbájú gbogbo ọmọ agbolé. Mo ti fi sórí rẹ̀. Orí ọmọ yẹn ló wá mú mi.
nígbà tí mo ń bọ̀ lẹ́kọ̀ọ́ mo rò pé níbo ni mo ń lọ gan-an ṣùgbọ́n ó dá mi lójú pé tí mo bá dé Èkó wàhálà mi á dópin nítorí mo ti máa ń gbọ́ pé ìlú Èkó ilé ọgbọ́n ni ilé ayọ̀ ni bákan náà ilé owó ni. Mo ṣe dẹni tí ó ń sùn kiri nìyẹn o nílùú tí mi ò mọ èèyàn kankan. Mo wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀bù kan tí Péjú máa ń wá ibẹ̀ láti pàdé. Madam, mo ti drop ẹ sínú mọ́tò yín lọ́yìn. Máa pè ẹ́ padà ńsìn. Driver yín ti gbà lọ́ọ̀nù. Ẹ jọ̀ọ́ ẹ wá náà ẹ wá. Mo rí nígbà tá à ń sọ̀rọ̀ lẹ́ǹkan ẹnu ilé pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ àwọn suggestions ṣe ń bring yẹn they were quite intelligent. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Mo fẹ́ bèèrè pé ṣé ẹ kàwé díẹ̀ ṣá. Mo kà díẹ̀ náà. Well, mo kàwé as a matter of fact. Gbà tí kò sí owó ni mo kàn ra fílẹ̀ níbi tí mo kà dé yẹn tí mo fi wá sẹ́kọ̀ọ́ pé ká ṣáà máa ṣe jámájámá kó ṣáà lè dọ́gba mọ́ra wọn. Èmi náà sọ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe mọ̀ èèyàn tí ò kàwé rárá ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ wà very brilliant gan. Ẹ ń flatter mi ni o torí láti gbà tí mo ti dẹ́kọ̀ anybody ò ṣe bẹ́ẹ̀ yẹn bá mi sọ̀rọ̀ rí. Really? Ẹ̀wẹ̀ tẹ bá sọ bẹ́ẹ̀. Báwo wá ni kí ni plan sí àti further education ni? Well, as a matter of fact mo intend láti complete university then kéèyàn tiẹ̀ ló tó lóun rest díẹ̀ but gbogbo yẹn ọwọ́ Ọlọ́run ni o torí mi ti gbà pé God knows the best. Ó sọ nínú ọwọ́ Ọlọ́run ni everything wà but ẹ jẹ́ kí ẹdùn ẹ máa ti lọ ẹ jẹ́ kí n fún yín ní káàdì ṣẹ́rí ẹ jẹ́ ká ṣe máa wọ ẹ jẹ́ fún yín ní káàdì ẹ wá rí mi anytime tí a bá ti wà less busy ṣẹ́ gbọ́. Yes. Anytime. Mo lè rí yín pè lórí fóònù. Ṣé bá pè mí anytime. Take care. All right. Ẹ ṣé. Mama rí. Bí àbúrò yín ṣe bẹ̀rẹ̀ sí ràn mí lọ́wọ́ nìyẹn títí mo fi di graduate lẹ́nìí. Gbogbo owó tí mo ní pátá àbúrò yín ni Ọlọ́run fi ṣe onísábàbí fún mi. Well, Ajibade, ó dà pé Ọlọ́run ti gbọ́ àdúrà ẹ̀. Ṣé mọ̀ pé gbogbo àwọn transcripts tó send yẹn tí mo sọ pé kò mú fún mi yẹn kan fún mi ti help wa bá mi work transfer ẹ sí uni Ìlọrin admission letter ni and then mo kàn fẹ́ kó gba 20,000 sọ́wọ́ náà and then sórí ibi tó ti ń ṣiṣẹ́ yìí mi fẹ́ kó máa ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ in fact àwọn boys yẹn kẹjọ máa ń gbé yẹn mi fẹ́ kẹjọ wà together mọ́. Ó ní small self-contained kan tí mo rí mo dẹ̀ feel pé wà láìpẹ́ so tó bá mind kí lọ sọ fún ọ̀gá ẹ̀ pé o fẹ́ jáde kájọ lọ kó lọ́wọ́ bẹ̀ kó dẹ̀ máa get ara ẹ̀ ready for school ẹ̀. Péjú ṣọ́ọ̀bù ni
Mi ìbínú. Inú mi kàn ó kàn dùn ni. Ó yẹ kó máa dùn. Èmi. So, ṣé o mind ká máa lọ sìn ṣá? Ó yá, jẹ́ ká lọ. Okay, jẹ́ kí n gbé báàgì. Mọ́mọ́ jọ. Honestly, láti ìgbà tá a ti sọ̀rọ̀ school yẹn, ṣé mo pé mo ti ń trouble ẹ̀ fún chance. I'm so happy that my uncle was able to help. Ọ̀nà ṣe sí bẹ̀rẹ̀. Láti ìgbà yẹn wá títí di bí mo ṣe ń sọ̀rọ̀ àbúrò yóò fi ìgbà kan padà lẹ́yìn mi. Ìyẹn ló fà á tí mo fi ṣe gbogbo nǹkan tí mo ṣe fún ní ọjọ́ birthday yẹn. So irú ìyà tí ó ń jẹ ọmọkùnrin yìí láti kékeré kí a tó pàdé rẹ̀, bóyá gbogbo ogun tí stepmother fi ojú wọn kùn ni ó tún fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. Tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tọ́ lè kúnná. ṣé mọ̀ pé ọjọ́ Sunday ni ìkórè. Bẹ́ẹ̀ni. Gbogbo àwọn ìlú yẹn níbi ọ̀dọ̀ wọn akọni kó wo. Bẹ́ẹ̀ni. Mi ní fẹ́ nǹkan tó máa dàbí kó máa dijọ́ Sunday tí nǹkan kan máa yọ wọ́n lẹ́nu àbí tó máa fa ìdíwọ́dè nìkan. O ti gbọ́? Bó ti gbọ́ mọ̀. Mọ́ mi ṣe ìgbà wípé arábìnrin tí mo ní pé ó ń béèrè alàgbà lẹ́ǹkan. Ó sì dúró síta. Ẹ bá mi pè wọ́n wá. Ok. Ẹ máa wọlé o. Ẹ máa rọra ẹ dìde. Ẹ jọ̀ọ́ mà, alàgbà Solomon ni mo béèrè mà. Wọn ò máa sí nílé. Ṣé ò sí? Ara ọkọ mi ni ò yá láti jọ ọjọ́ ẹ̀. A dẹ̀ ti gbé kiri everywhere láti lọ kò dẹ̀ rí wòsàn ni ọ̀rẹ́ mi bá júwe ibi báyìí fún mi wípé tí n bá rí alàgbà Solomon pé tó bá gbàdúrà fún wọn wípé á sàn. Òótọ́ ni ọ̀rọ̀ yín sọ burọ́ àmọ́ ṣé ẹ̀rẹ́ mi tí mo dúró yìí ìyàwó alàgbà Solomon ni mi ṣùgbọ́n alàgbà Solomon wọ́n ti lọ sí South Africa mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á jẹ́wọ́ agbára ẹ̀ ẹ máa bọ̀ kí n ṣàlàyé fún yín. Ẹ ṣé mà. Olóògùn kò rò tani. Olóògùn kò èmi ni. Ìwọ tani. Bọ́ńbò mọ̀bọ̀. Bọ́ọ̀lù. Àwa ni. Ayé ọkọ̀ ló pọ̀. Mo ṣe bíbẹ̀ ni ọgbà mi ni. Bẹ́ẹ̀bò. Àná bàbá Adéjì. Èdè ọlọ́run pé wọ́n tọ́ ìbù. Mọ̀ndó. Ìrìnkú ni bàbá Sadé. Àrùn bí ẹ tí ò ní wálé mọ́. Ìwálé. Ọ wálé ọ̀nà lọ́pọ̀. Mo kí ọ tẹ̀sọ́. Mo kí ọ tó lógo. Ọmọ ìyádùn. Àjọ̀bú. Ẹ pẹ̀lẹ́. Ṣé o sì sí? Kọ́sábù mo wá yọ̀ fún ọ ni. Oníjímọ̀ ni. Ṣé tàṣọ tí mo wọ̀? Ìtẹ́kùtẹ́ abáwọ̀ kú ọ̀tọ̀ wọ̀nyí náà ni. Bẹ́ẹ̀ làbí ni. Àbúrò mi kan lójú mi láti ìlú Èbó. London wọn ti kó ránṣẹ́ bó ṣe ń wo. Kampala. Tìlú Èbó lélẹ́yìí kése tilẹ̀ yìí. Èbó ṣe Kampala ni. Kọ́píráìtì ẹ̀pọ̀ rẹpẹtẹ táwọn Èbó ń ṣe nísìn. Tiwa. Àná tó wọ Kampala lọ. Wọ́n ṣe fọ́tò tí wọ́n kó wálé yìí. Wọ́n ṣe fọ́tò sítáàtì nù. Ṣùgbọ́n gbò jẹ́ pé Ọbásanjọ́ náà ń jù. Èmi náà wá ní kí n bá. Ẹ ǹlẹ́. Bọ́lọ́dà. Mo yọ̀ fún ọ ni. Mo yọ̀ fún ọ, mo yọ̀ fúnra mi. Èmi. Mo kọ́lé ní àbí mo rọkọ̀ àbí mo ra mọ́tò. Mo gbọ́ nǹkan. Ó kọ́lé ní àbọ̀ ra mọ́tò àbò bímọ. Wo ètò ọ̀rọ̀ ajú mọ́tò lọ. Bẹ́ẹ̀ lè tó ní ọkọjá lé. Ànítọ̀ ọ̀gá rẹ tí ò sí mọ́. Gbogbo wa ti gbọ́. Ọ̀gá tèmi. Mọ́mọ́ gbọ́rọ̀ yẹn léjì olóògbé tẹ̀ ń gbó káàkiri. Kọ̀mọ̀sálẹ̀ ẹsẹ̀ mọ̀ ní ìdò tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn. Kò wà láì kò kú o. Wo bá a ṣe ń yọ sóun là yọ gbọ́. Kò sí èyí tí ò yí agbogbo òlu ló sì ti gbọ́. Tó ṣe pé àwọn oníròyìn ẹlẹ́jẹ̀ wọn ti transfer rẹ̀ síra wọn. Gbogbo wa sì ti pin gbà mọ́ra wa lọ. Ahọ́n ni. Gbogbo ìlú ti mọ̀ wípé ọ̀gá ẹ kú. Gbogbo àyíká tún ti mọ̀ wípé ó kú. Tẹ́ ẹ ti ń gbé káàkiri. Kí ló sì? Níṣẹ́ ni. Kí n tọ́ wá ṣe gangan. Èyí tí mo wá bọ̀ fún ni wípé ààyè lájogún ọ̀rẹ́. Bọ́ọ̀rẹ́ bá ti kú tán kò ṣeé ní ogún rẹ̀ ò ṣeé mú. Ìtọ́ ọ̀bà múnú ilé rẹ̀ nẹ́ẹ̀sìn kí n sì bọ́ hàn kí n máa bọ́ gbé lọ́nṣọ́ kémi náà ya agbẹ̀tọ̀ tèmi ń bẹ̀ ni mo wá bọ́ sí. Ìtọ́ ọ̀bà gbé jáde fà jáde o. Ogún ọ̀gá mi. Ayé sọ máa lókàn láì ṣe mọ̀lẹ́bí. Lógùdù ọ̀dà ọmọ tó ṣe tí mo fẹ́ sọ fún wa máa lọ. Mo rò pé. Ó sì ní sùúrù fẹ́mi rẹ̀
ó sì ṣe sùúrù fẹ́mi ara rẹ. ṣé kò tó nǹkan bábọ̀ lèyẹn ti máa ń ro orí burúkú tó ẹ̀pọ̀ bá ní sẹ́ni tó ti kinu òrèké tó lọ sẹ́fúrọ̀m tó lọ àjà tó lọ sáfìdì oríire ó pè tó bá délé tó jókòó ní onímọ̀ bá tẹ́ni lẹ́ni kí wàá máa lò. àbálára tí mo mọ̀ kọ́ yìí ni. àbúrò tí mo ń béèrè tẹ́lẹ̀ kọ́ yìí ni. lójú rẹ̀ sì ti sẹ́ńjì lọ́dàbí ojú láyọ̀ lójú ẹsẹ̀ ní ìsìn. ọmọ Yorùbá. ọmọ ègùn. ẹ bẹ̀rẹ̀. wọ́n náà dìde. kọ́ ọ mọ́ bá a pín mi ń bẹ̀ kò sí ìtọ́jọ́ ń gbà ẹ̀tọ́ tèmi tó lọ ní. lọ́ọ̀ mi. bẹ́ẹ̀ mo wí fún ọ ta ló pé ìwọ àti ìyàwó ọ̀gá rẹ̀ ẹ sì tank planning lórí ọ̀gá rẹ̀ ẹ sì pa ẹni ẹlẹ́ni torí ká ẹ lè bá àrógùn rẹ̀ pín ojú yín wá wálẹ̀ káwa wa tá a wá ti gbọ́n pa rẹ̀ ká má bàa pé ifò káàkiri onírọ́kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀. èmi. ká lè bá àjogún rẹ̀. sọ ìyàwó ẹ̀ sá. bọ́tà. má ní àmì o. kọ́lọ́ má ní àmì. má ní àmì o. má ní àmì. má ní àmì o. má ní àmì. ibẹ̀ ní àmì. ẹni ẹ̀yú kàdí o. ẹni ẹ̀yú kàdí o. òun ta sí mi má ní àmì. wàhálà mo fi ọlọ́mọ mi búra wàhálà mo fi sàpẹ́ náà ti àyílá mo fi búra wàhálà mo kọ yìí sí ọ. mi ìbọn ṣe mánú. ọkọ ẹ̀yìn sí mi. wàhálà tàlàyé. ọkọ ẹ̀yìn sí mi. wàhálà ìfún bilẹ̀ láti ṣe wa. tí n bá kọ̀yìn sí ọ ọgbà pélé ayé kọ̀yìn sí ọ. èmi pẹ̀lú ẹ. ọ̀dà èmi náà kọ̀yìn sí ọ. mo kọ̀yìn sí ọ lóbìnrin. wàhálà yà sí. mo kọ ẹ̀yìn sí ọ. champion ọba pàdé mo kọ ẹ̀yìn sí ọ three times. tí màá bọ̀ yọkọ kí ilé ayé mi mọ̀ dá. kò sí mo ń fọ ìjàngbọ̀n ni olóòlù Èdùmàrè mo ń fọ ìjàngbọ̀n. kò sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀. ọmọ mi bá wò ó ọmọ mi bá kàmí lẹ́rẹ́ ọgbẹ́ mo sì ń gẹ̀ wọ́n ká bá lẹ́nu. dúró. ọjà dàbọ̀ jà ní. mo mọ òfin èmi gan ma òfin ó sì yé mi tó ń ṣe. that's all right. kò sí má délé ẹ mọ́. má dé bisẹ́ mi mọ́ má dé ayé mi má dá sáyé mi mọ́. n ò mẹ́ni ọ̀ràn wéèrè ẹ̀wù fún ọ. tó wà ń sakọ lẹ́nu ọ̀nà bíi. àsọjọba. wẹ́sẹ̀ mi. mo rí. ṣé orí kan nù lé orí kan ta. that's all right. n ó ròyìn rẹ tí ayé ọmọ pé mo ròyìn èèyàn. mo kó bí ẹ mọ. nẹ́tíwọ̀kì ó gbé ìwọ ó lè apààyàn ìwọ àti madam tẹ́jọ ṣe bágìn tẹ́ fún èèyàn lọ́rùn ẹ̀rọ àdúgbò. kéde n ó pariwo eléyìí. olórí burúkú ọ̀lẹ́ agbẹ́ tẹlifíṣàn olórí burúkú ẹ̀mìrọ̀bà ayákìlá ayásẹ́ntúrì wẹ́ kò ní bá fún olórí burúkú ayélujára ó ní sí orí agbẹ́kọ̀ lọ́sẹ̀ tí rí. olórí burúkú n ó broadcasting rẹ wà náà n ó broadcasting rẹ gbogbo èèyàn ni ọmọ pé ilẹ̀ ni ọmọ pé broadcasting ni mi láyé mi. sorry. apààyàn yóò tún pè mí náà ọlọ́run lọ́mọ ẹ̀yọ́ mi wá rí àwọn obìnrin ọ̀dájú mọ̀ ni ẹ̀ níjọ́ lọ́kọ rẹ̀ kú tó ṣe pé mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ ní ti ń gbé kí láàrin àwọn mọ́tò ọkọ rẹ̀. apààyàn apọ̀kọjà yóò lè kò tí ẹ gbọ́ ó wá nọ̀ọ̀bù olórí burúkú ó lè ẹ̀kọ́ alọ́gbọ́n ni gbogbo àwọn ọkùnrin á ṣe mítìnì yín ni apọ̀kọjà yóò lè kọlọmọ pàǹpà yà olúwarí ọba náà gbalaja yóò sá lọ nísìnyí lórí burúkú. ọlọ́run òde o ilé ìwé rẹ o. ẹ dákun madam mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún yín ni ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín yìí ẹ dákun tó tọ́ lọ́hùn ẹ má rò wípé ọ̀rọ̀ kí ni bẹ lẹ́nu tálíkà tó fẹ́ bá olówó yín sọ ẹ má wò bí ẹni torí rẹ ti burú ẹ má wò bí ẹni torí rẹ ti dàrú
nítorí adé náà ti délé ayé ti pẹ́ orí rẹ̀ ní ọkàn tó bí ọgbọ́n bẹ ní orí ìwà láìtàláì mo lè rúlù South Africa yasin ibi tọ́gbọ́n bẹ lórí mi dé ṣùgbọ́n kò sówó gbogbo orí mi ẹ̀yìn lẹ́ ń lò ẹ dákun nínú ilé yìí àjù mẹ́ta lọ wọ́n sì níye kalábàwọn ojú mẹ́ta náà lọ yánrinbo èrè àti jàpá tí ẹ wá rí mi rántí ọjọ́ kan tí mo ṣí géètì fún yín ọ̀gá ń bẹ inú ọkọ̀ ẹ wá gbé ọ̀gá yín àtọ̀gá ẹjọ́ jáde ẹ̀yin lẹ́wà pọ̀njọ́ náà apádàbọ̀ ọ̀gá ò sí inú mọ́tò mọ́ ẹ̀yin nìkan ni ẹ wà nínú mọ́tò gẹ́gẹ́ bí a bá sì fẹ́ sọ bó ti yẹ àti ẹ̀tọ́ nínú ilé yìí ṣe rí tẹ́ bá fẹ́ jáde kẹ́ ẹ kó ẹ̀mí yín lé lọ́wọ́ kí n fún yín ní talé tẹ́ bá ń padà bọ̀ kí n gba talé padà kí n kó ẹ̀mí yín fún yín bó ti yẹ kó rí gangan nù ṣe wá rí àti talé àtẹ̀mí àtọ̀gá ìwà rí wọn mọ́ báyìí tẹ́ bá sì láwọn fẹ́ mú yàn nípa yín àbí pa ọ̀gá èmi ni wọ́n kọ́ mú. èyí tí mo fẹ́ sọ gbogbo àlàyé ọ̀rọ̀ mi pé ẹ dákun níbo ni ọ̀gá wà torí tọ́ lọ àti pé kí ni nǹkan tó ń ṣe ọ̀gá ẹ sọ fún mi. bàbá ní olórí burúkú tó mi ò sí láyé mo ti já wèrè ọ̀kanra wèrè burúkú ọ̀rọ̀ tí lóògùn tó wá sọ fún mi yìí wà láìtàláì òun tó ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa bẹ lọ́rọ̀ lẹ́nu àṣírí ńgbà mí o wà lé ọ̀gá ti kú wà láì fún mi lọ́la ìṣúná ọ̀gá ti kú bọ́ọ̀ tí wàá sọ kankan fún mi kí wọ́n sì kì í kalẹ̀ pé bọ́ọ̀lù ti rí rè ẹ fẹ́ gbà mí á máa bẹ lọ́wọ́ wọn wọ́n fẹ́ gbà mí ní o èlérí gbá wà lẹ́kùn mi lọ́la ìṣúná wa. Èmi ni mà. Ẹyin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́. Madam, ẹ jọ̀ọ́ mà kí ni mo ṣe? Ó ṣe nǹkan kan ṣùgbọ́n àfẹ́ sẹ́kítírì tó máa ṣọ́ ọ̀gá ẹ̀ kiri tó máa san nǹkan tí ojú ẹ̀ ò rí. Ẹ jọ̀ọ́ mà mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mà ẹ dáríjì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Management ló decide so wàá lọ rí accountant nsìn láti gba ẹ̀tọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ mà ibo lẹ fẹ́ kí n ti bẹ̀rẹ̀ báyìí ẹ ṣàánú mi. Manager, ẹ lọ gbé notice síta wípé I need secretary. Bẹ́ẹ̀ni, personal secretary. Ẹyin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè náà kó má bàa fẹnu kọ́. Ẹyin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́. tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́. àtọ́ni ní sùúrù láyé Èdùmàrè kó fi ṣọ́ ẹ̀ṣọ́ wa nínú bí ẹ kò sí ní ẹ̀dùn kó má bàa gbéṣẹ́ rán agbọ́njú ni lọ ẹ̀yin lòun tó bá balẹ̀ ní ṣe lọ́sùn. bó tiẹ̀ fẹ́ sọ fún àpọ̀pọ̀ ẹ̀ tì ó ti wà ń gbogbo gbòòrò gbogbo èèyàn ló ti gbọ́ wò ó ṣúrí nǹkan tèmi wá sọ fún ẹ tó bá wùn ẹ́ kó gbọ́ tó bá wùn ẹ́ kó má gbọ́ wá bó ṣe máa tètè mú nǹkan tiẹ̀ kúrò nú àwọn dúkìá àwọn nǹkan tí ọkọ ẹ filẹ̀ kó tó kú tètè yọ tiẹ̀ kúrò nú ẹ̀ torí láìpẹ́ sìn gbogbo àwọn fámìlì ọkọ ẹ wọn á dé wọn á bẹ̀rẹ̀ sí wá bẹ́ẹ̀ fa wàhálà bó bá létí kó gbọ́ o mo kàn ní sọ fún ẹ ní. ó ṣe ọ̀rẹ́ mi màá wá nǹkan ṣe sí. You are better. You are better. ẹ̀yin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́. ìbínú
jẹ́ àṣìyẹ̀tì gbé wa borí ahọ́n ẹnu wa ẹ rántí wípé ẹ̀yin ló. ó ti pẹ́ tẹ́ ti dé àbí ṣé wàá òkè. Peju ó dàbí pé ìwọ ọmọdé yóò fẹ́ gbọ́ràn sí lẹ́nu dúró kí ló tún fẹ́ ká ṣe sí gbogbo owó láti ná tán ṣé ó dìgbà tó bá tó gbé ilé ìkó tà mọ́ ẹ lórí ló tó máa nǹkan tó gẹ́ àbí o fọmọkùnrin yẹ kó máa bá tiẹ̀ lọ fi ilé ẹ̀. ẹ̀gbọ́n mi ilé wa ń pariwo níta ẹ jẹ́ ká wọnú ilé lọ. mo ń pariwo ta ṣé o mọ ìgbà tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n náà lórí ẹ̀ wọ́n ní mo ń pariwo gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ òdì etí ló kọ́ sí mi òdì etí ló kọ́ sí mi mẹ́. ẹ jẹ́ ká wọnú ilé ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká wọnú ilé. ọ̀dà náà ṣe fẹ́ bẹ́ẹ̀ wọlé tuntun wọn ló fẹ́ jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tuntun wọn ló tún fẹ́ jáde lẹ́nu ẹ̀. ẹ jẹ́ ká wọnú ilé. dálọ̀ ká bọ̀ tuntun. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé ìgbà àbí kí ni gbogbo rádà àdàrú ó sì ti ń ṣẹlẹ̀ báyìí síbi tá a gbọ́ ni pé ọ̀gá ti kú ṣé ọ̀wà tún kú mọ́ báyìí sí ni ní bọ̀dá rẹ̀ ń ṣàlàyé fún ni pé kókó jáde nínú ilé kó fi ilé lẹ̀ kókó jáde ìtàbí àwọn afẹ́mi lówó oṣù báyìí nísìn nígbà tí ọ̀gá ti kú tí màdàmú tó kó jáde bí kí n máa ṣe afọ́mọ kò ní ọlọ́mọ yẹ kí n sọ kó wá jáde kí n máa wò àbí máa lọ sí lówó ibi tó bá kó lọ ní nígbà tí èso lórí burúkú èèyàn àbọ̀ ṣé wọ́n lé etí mi dì ní irú mọ̀lẹ́bí náà dáadáa wò bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ pé ogún wájọ́ kẹ́ ẹ̀ pé ogún tó bá kọ́ ní kálukú kẹ́ ẹ̀ fún ní tó bá kọ́ mọ̀lẹ́bí kẹ́ ẹ̀ fún bàbá ṣe pé kékeré yìí ló bá kọ́ mi bẹ́ẹ̀ sí ní tó máa jà mọ́ àbí tó máa sakara ara mi kì báyìí ṣé ìjà pín tá a pín wọ́n jẹ́ pé ilé ìfẹ̀lẹ́ ọkùn ti lọ ilé ìlọ́wọ́ kan ìbílẹ̀ ìṣó títò mi ní ayé mi tí wọ́n tún bí owó kí mọ́tò ọ̀pá mi ẹ̀ gbọ́kọ̀ lọ ẹ̀ ti lé pa ẹ wá máa jáde kí ẹ máa jáde bóyá mo wá tó kó dídí ọ̀dọ́ mo wá ṣeré nílẹ̀ ìbí ẹ sọ fún mi ẹ pín eré o kẹyà jọmọ ló fà mọjọ ọmọ láàrin lúre gbogbo kẹjà síbẹ̀. mo dẹ̀ ti ṣe gbogbo nǹkan tí ó ní kí n ṣe mi ò sọ fún ẹnikẹ́ni wípé ọkọ mi wà níbí báyìí and then 21 days fasting tẹ́lẹ̀ kí n ṣe yẹn òní náà ló parí mi dẹ̀ wá mọ ìgbésẹ̀ wo tún ni ẹ fẹ́ ká gbé báyẹn sìn. ẹ kò ṣe olúwa àdúrà wa gbà ẹ kọ́ ọ̀rọ̀ èèyàn ṣe rí èmi tí mo ní kẹ́ má sọ fẹ́ni kankan pé ọkọ yín wà ń bí nítorí àwọn ẹni bí ni àwọn ẹni bí wọ́n mọra wọn ṣùgbọ́n àwa ò mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà sọ nínú ìwé Dáfídì orí 19. mo ní èmi ò máa kíyèsí ọ̀nà mi kí èmi kí ó má bàa fi ahọ́n mi ṣẹ̀ èmi ò fi ìjánu kó ara mi lé ẹnu nígbà tí ìnáwó burú bá ń bẹ níwájú mi. ẹ̀rí báyìí èṣù ní bá ẹdẹ́gàn. àmín. ní ọ̀túnla ẹ̀ ń láti padà wá nítorí a ń láti ṣe àkànṣe àdúrà fún ọkọ yín kí ogun tó ń tẹ̀lé káàkiri kógun náà kó lè ṣẹ́ pátápátá kó lè wọlẹ̀. àmín. lágbára Ọlọ́run alààyè ogun tó ti ṣẹ́ náà kò ní gbérí mọ́. àmín àmín. bó ti jẹ́ nìyẹn. ó dáa náà ẹ ṣé alàgbà tó bá dẹ̀ di ọ̀túnla náà máa tún padà wá. ẹ ṣé ní ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ ṣé gan. ẹlẹ. Ọlọ́run olùdè lọ ní orúkọ Jésù omi kọ́ máa láṣẹ ní ìwé ẹ̀jẹ̀ tó bá tó wà nínú ẹ̀sẹ̀ yìí ó pàṣẹ fún orúkọ Jésù ó ní kò bẹ̀rẹ̀ sí sọ́dí ó ní kò bẹ̀rẹ̀ sí sọ́dí. àwòrán Ọlọ́run dáadáa èmi sì ń bẹ́nu rẹ̀ kò sí tó lè pa lára orí apá kan Ọlọ́run ni ó ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọmọ ṣẹ́gun fún ọmọ ṣẹ́gun fún máa lọ sínú dè máa lọ sí. Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù bàbá wa àti Ọlọ́run wa ẹ sọ̀kalẹ̀ wá wá wò sàn nínú iṣan ara nínú omi ara nínú ẹ̀jẹ̀ ara ní orúkọ Jésù wá wò sí. ìjọ àwọn ọ̀darun tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin ẹ̀mí ọ̀tá gbogbo ẹ̀mí èṣù tẹ wà náírà ìrọ́tẹ́ náà ní wákàtí olùdè lọ olùwà olùdè lọ ní wákàtí olùdè lọ.
nǹkan tó fẹ́ ká ṣe sí gan báyìí nísìn. Nǹkan tí mo fẹ́ bí a ṣe máa rí ọ̀nà tá a máa fi dè mọ́lẹ̀ tí máa fi dè mọ́lẹ̀ tí ò ní máa rìn ní kúrìn yẹn mọ́ ni mo fẹ́ nǹkan tí mo fẹ́ nìyẹn. ṣó tán ìbá nǹkan tó fẹ́ nìyẹn. àwíṣẹ́ ń jifá àfọ̀ṣẹ́ ń tọ̀rún mi kọ́ṣẹ́kọ́ṣẹ́ ti lákọ̀ṣẹ́ àìṣẹ́gun. Ntọ́bẹ̀rẹ̀ mo fi lè lọ ntọ́bẹ̀rẹ̀ mo fi lè lọ ntọ́bẹ̀rẹ̀ mo fi lè lọ ntọ́bẹ̀rẹ̀ mo fún ntọ́fẹ́ mo fún àyè ntọ́fẹ́ mo fún ntọ́fẹ́ mo fún. Bàbá ṣẹ́gun fún ọmọ ṣẹ́gun fún ẹ̀mọ́ ṣẹ́gun fún ẹ̀mí èṣù ẹ̀mí òkùnkùn kó máa pòórá ogun ọ̀run sọ̀kalẹ̀ ogun ọ̀run sọ̀kalẹ̀ ogun ọ̀run sọ̀kalẹ̀ ogun ọ̀run sọ̀kalẹ̀ jẹ́ agbára rẹ 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 Àjíbádé o àwòrán Ọlọ́run dáadáa èmi sì ń bẹ́nu rẹ̀ kò sí tó lè pa rárá orí apákan Ọlọ́run ni ó ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọba ṣẹ́gun fún ọmọ ṣẹ́gun fún ọmọ ṣẹ́gun fún máa lọ sínú dè máa lọ sínú dè ẹ̀mí òkùnkùn kó máa wọnú dè ẹ̀mí òkùnkùn kó máa wọnú dè ẹ̀mí àìmọ́ kó máa wọnú dè ọba ṣẹ́gun. ntọ́bẹ̀rẹ̀ mo fi lé lọ ntọ́bẹ̀rẹ̀ mo fi lé lọ. gbogbo ẹ̀mí gbogbo ẹ̀rọ àjáde lọ ẹ máa wọnú ìdè mo fi fún ní orúkọ ẹ̀yọ́ máa dáyé wúru èyí ti ṣe fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ nígbà ayé ìgbà tí mo kọ́kọ́ wáyé pa ọjọ́ ni bẹ́ẹ̀ ṣe wò mí gbogbo ayé ni wá rí fún mi èmi náà wò yẹ èbúté ni mí gbogbo ayé ní nàgà wò mí ó dòbírípo náà ló bá sì yí wọ́n ní ìṣe ká wọ́n ní tí ìṣe ò dáa ẹ̀sọ́ mi dèwúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ ẹ̀sọ́ mi dàgùtàn jẹ́mọ̀jẹ́mọ̀ ẹ̀sọ́ mi dàlámù tí jẹ́lẹ́ bá ògiri nígbà mo tún wáyé ẹlẹ́ẹ̀kejì ire ní kúkú ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ń béèrè tí ń fi lé yín lọ àbí iṣẹ́ yìí náà lẹ́ bèrè ni mo fi fún yín tó kúkú fẹ́ mo yé. Àmín ní orúkọ Jésù. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. ẹ̀yin ló tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́ ẹ̀yin ló tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ká sọ̀rọ̀ ọ̀rẹ́ fi èdè nù kó má bàa fẹnu kọ́ àtúní ní sùúrù láyé Èdùmàrè kò fi ṣọ́ ẹ̀ṣọ́ wa nínú bí ẹ̀yìn Olúwa ló kù. Olúwa ṣeun Olúwa ṣeun ẹnu wa ò ní pa wá o òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ báyìí ó fún ká nìyí eléyà jẹ́ ọgbọ́n fún gbogbo wa pàápàá jùlọ wọ Péjú ó láti ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu fún àwọn ọ̀rọ̀ àlùbàtà tí ó máa ń sọ ó láti ṣọ́ra àwa òbí náà kọ́mọ wá ṣẹ̀ ká kí èpè mọ́lẹ̀ ká mọ ṣépè fún ní agbègbè ibẹ̀ yẹn ẹ mọ orí ẹ̀mí tó wà níbẹ̀ ẹ mọ orí áńgẹ́lì tó kọjá tó máa fi àṣẹ sí Péjú ọ̀rọ̀ ẹnu ẹ ló kó bá ọkọ ẹ yìí ilé àkọ́ náà lọ́gbọ́n máa lọ ní àlàáfíà máa ń fẹ́ lọ́gbọ́n ní. ẹ̀rọ tí wí pé ẹ̀yin lòun tó bá balẹ̀ níṣẹ́ ló ń túká kí ló ṣòro ṣe bí ìgbà sọ̀rọ̀
more than a conqueror. Everybody, more than a conqueror. Come on, verse 2. Sing. I have fallen once or twice, and it seems